wà wò tún wò bàdá tó tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ̀tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí sàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kan fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. My dear, you're welcome. Ọkọ mi, báwo ni ṣe? Ẹ̀yà ọkọ mi Okorese wòyíra kò má bàrẹ̀ lókẹ́rú abilala lẹ́nu. Báwo ni ṣe? Àdúpẹ́ fọlọ́. Ìfẹ́ yìí máa wá gorí tébù. Ká ló ti rí báyìí tẹ́lẹ̀ nù lé yìí, àlàáfíà máa jọba. Ọkọ mi ní ẹ tí ìgbà lọ́ọ̀bù ta ni ìgbà tó lọ́ọ̀. Ọkọ mi ní ṣe ti ẹ̀rí kan ṣẹlẹ̀ ló wà wọ̀ jẹun. Mo ti set table fún ẹ. Irọ́ ni. Irọ́ ni o. Favourite mi ṣe. Iye mi náà. Bẹ́ẹ̀ ni lọ. Ilé yìí la ó máa rí o. Ó ṣe àmàlà dúdú. Ẹ̀gúsí. Mo tún wá ṣe tinú ẹran. Orí pé mo take time láti ṣe fún ẹni. This is very nice. Mo mọ̀ pé orílẹ̀ enjoy oúnjẹ. Oh, this is delicious. Mo mọ̀ pé tiẹ̀ máa ń like àmàlà dúdú. Àgàgà tó tún wá jẹ́ ẹ̀gúsí. Àwọn tí mo pé best food mi nìyẹn náà. Ó lè ṣe ẹkú rí náà nìyẹn. My baby. You should know. Gbogbo estimate tó ní kí n ṣe mo ti ṣe gbogbo. Ìgbà tó bá fi adúrú tó tó ìṣètò kú màmá bàbá ẹ̀ tí dáàdì ẹ bá kú ńkọ́. Ó lágbára owó jẹ́ kí n sọ fún ẹ. Màá jẹ́ ìtòrí tèmi ló fi ń ṣiṣẹ́ náà. Nísòro of course ó parọ́ ìdẹ̀ ní dènà ẹ̀ náà. ₦20,000 tí mo lágbára tó wọ̀ tó kú yẹn lélẹ̀ sórí owó tó àná envelope mo fẹ́ lọ save ẹ̀ sí bank fún school àwọn ọmọ mi ni so that màá lè prepare future wọn. Bọ̀bọ̀ tí wo owó yìí ti kéré jù fún òkú bàbá ìyá mi owó ilé ti kéré jù. Èyí tí yọ fún ẹ̀yẹn gan máa lọ wá lọ́nà kọ̀nà padà síbẹ̀ kó lè pè é ti fẹ́ deposit account àwọn ọmọdé rẹ̀. Ọ̀ní ó sọ owó tó fún mi yóò ti kéré jù kí ni máa fowó ilé ìṣe báyìí. Ilé yóò tiẹ̀ tó gba canopy kò tó gba chair mo máa ra màálù mo máa ra rice sẹ̀mó gbogbo ẹ̀ pandorian ilé yóò tó nǹkan kan àbí kí ni gbogbo ilé ìwọ̀n pàápàá kó sì wọn bẹ́ẹ̀ fi lè ra. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ nínú owó tó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká lọ san díẹ̀ nínú owó iléèwé Bùnmi. ọkàn mọ̀ ríran o
àfi bí ìgbà tó jẹ́ yí pé nǹkan kan náà lájọ ń rò nǹkan tèmi náà ń rò náà nù àmọ́ ṣùgbọ́n bí mo ṣe ń bọ̀ lónìí ṣàdédé báyìí ni kinní kan náà kan yọ sí mi lójijì. èwo ló ń ṣe tó tún sọ rẹ di ọdẹ lóko tó ń wojú kínní kí ló ṣe. ọ̀rẹ́ mo ní tí mo rí orí pínrín. kí ló rí. wo nọ́mbà yìí 44 50 single 4 yéèpà ẹgbẹ́ tí mo rí rè ònù. kí ni. bàjẹ́bù ni téèyàn bá gbówó lé èèpà rẹ̀ pa ó ń tọ̀ á dàbí kọ́ lọ bẹ́ẹ̀ ni kó tó lọ sọ́sọ́ owó ni. ṣé lóòótọ́ ni jàkásùmọ̀. ìyẹn eléyìí. 44 50 single 4 3 direct nù tí ò tiẹ̀ léwu rárá. sọ wá rí 44 single 5 yìí 2 direct nù. ṣé pé téèyàn bá fi owó gidi sí i olúwa ẹ ti dolówó ni. owó tabua onítàn yóò lówó ju Dangote lọ. téèyàn bá fowó gidi sí i. owó tabua tí sọ kékeré. ṣé lóòótọ́. yéè. a jẹ́ pé mo soríire nù. àgàgà kí wọ́n ta ọ̀dọ̀ sàkọ́ tá ń gbọ́ owó tabua ó ti dé. ṣé pé 44 50 single 4 3 direct oníyàn 44 single 5 2 direct kakobo. kó bá kó wà tá ń gbọ́ owó tabua sìkìsìkì máa mẹ́. owó ti dé. bàbá Ìjẹ̀bú. ó fẹ́ pa bàbá Ìjẹ̀bú ìwọ yẹn jáyà kìlà pẹ̀lú kí ni o. pẹ̀lú owó mi náà ni. bàbá Bùnmi mo ní ká lọ san díẹ̀ nínú owó iléèwé Bùnmi kó lè kú wọn bá. wò ó sórí ká máa san owó iléèwé kélekèle o kò dùn mí inú kò tiẹ̀ wù mí kí n máa ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n sórí ibi tí mo fẹ́ lọ yìí tí n bá ti lè lọ fi owó òun ṣe tí n bá máa padà dé báyìí pẹ̀lú owó ńláńlá ni kódà gan owó yẹn ẹ̀ẹ̀kan náà gbẹ̀mù ni wọ́n san owó iléèwé ọmọ mi àti pé ìwọ gan fúnra rẹ̀ n ó tún fún ọ lówó tó fi gba ṣọ́ọ̀bù tó fi rajà sí ṣọ́ọ̀bù sọ fún mi náà ó lè tó bí èèlò tó rò yí pé ó lè fi bẹ̀rẹ̀ okòwò ẹ̀yẹn kì í ṣe bí wóróbó kì í ṣàwọn ọjà wórówóró kọ́ ni nǹkan tí mò ń sọ o aláwọn ọjà gidi tí ó jọjú tó jẹ́ pé táwọn èèyàn bá rí báyìí wọ́n á ṣe dànsákì ọkọ ìyàwó ó ní mò ń sọ. ó dáa tẹ bá fẹ́ fún wa lówó tá a máa fi máa tajà a ní tó 600,000. péré. bẹ́ẹ̀ ni kì í ṣe a máa gba ṣọ́ọ̀bù a máa rajà sínú ẹ̀ á kún láti inú wá síta wọ́n á lè mọ̀ pé ọkọ ìyá Bùnmi ṣe bẹ́bẹ́. after that má wọrí ibi tó ń lò jí ibi tó ń yá lọ́pọ̀ fiyún lẹ́fẹ̀ẹ́ mi kí ni owó ti dé. a ní kí wàá má wọrí sí ọ kí ló fi ń ṣeré bí ọmọ ejò yìí í máa ń gé èèyàn jẹ ọmọ kankan bọ́wọ́ mi bá dé ẹ̀ dá mọ̀ yàtọ̀ kékeré kọ́ ni ké o ìwọ́de lẹ́yìn ewúrẹ́ rí màálù tí ń rù pàápàá ẹrù ní ń rù yẹ̀mí wò. mi ò rí ẹ. ó rí mi. rí ẹ. báwo ni mo ti rí. ó rí pé mo dán tó owó bá dé ní ìsìn màá tó dán jù báyìí lọ owó ìmọ̀rúnkúrú. níbo ló dà. àgùlọ́ náà kì í kọ́. níbo ló dà. irú béèrè kú béèrè wo ni. ṣé mo pé mo ga jù ẹ lọ tí n bá bù ẹ mọ́lẹ̀ wá máa kọjá kí n máa rí ẹ mú owó lè wẹ ọmọ mi sílẹ̀ fún mi kó tó bọ́ta ṣé torí ara rẹ jókòó ara rẹ jọ ń fà sórí mo ti dìde ó máa tóra wọn lé mi ọmọ yẹn nìkan gbogbo skul aláìní tìjú wọn ò mọ tìjú. God bless you. No. Lè continue by accountant. Charity home kan là ń run now. Gbogbo nǹkan táwọn people yìí fi ń lọ wá schools mi ò lè gbà. Mo lè sọ pé nínú àwọn tó kọ yìí
àwọn kan tí wọ́n ti ẹ̀ sanwó last time máa wà bí àbí. in fact ó ní àwọn ọmọ méjì kan tí wọ́n ti sanwó tá mẹ́ta rárá nínú school yìí wọ́n dẹ̀ ń kàwé. Can you imagine? Ó dàbẹ̀ pé a máa change approach tí bá ṣe máa ń gba school fees. Ó tiẹ̀ ní iléèwé tí ọ̀rẹ́ mi kan ti ń teach ó ní gẹ́lẹ́ tó bá ti pé ọ̀sẹ̀ méjì táwọn ọmọ iléèwé báyìí lọ́wọ́ àti ní àwọn ọmọdé àti síta bó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n kò ní dáná. Àwọn parents wọn yẹn gan wọn ti appreciate nǹkan tá à ń ṣe. Wọ́n fẹ́ ká máa lé àwọn ẹ̀ lọ padà sílé. Máa èmi ò bá ní ká ṣe báyìí ká adopt system táwọn other school ń ṣe tó bá ti pọ́sẹ̀ méjì ta wọlé ọmọ tí ò bá ti sanwó iléèwé tàbí kó san bẹ́ẹ̀ kó gbélé ẹ̀ pàápàá jùlọ ká tó sọ fún bàbá gate pé ọmọkọ́mọ tí ò bá ti mú evidence of payment wá sí school àtẹnu gate nǹkan ti bá wà dá padà kọ́ máa wà léwé charity nǹkan ti bí báyìí. Ní choice o. 1.8 million lọ jẹ wá. Ó ṣe owó kékeré náà. Wo wa máa lọ ṣe list mi. Máa kí pé sórí gbogbo àwọn tí orúkọ wọn bá wà ní pé mi ò tí ì sanwó wa àti bàbá gate wà ní jẹun fún Monday. Ẹni tó orúkọ tó bá ti tíìkì pé orúkọ ẹ̀ bá kó máa lọ ilé wọn because mi ò tiẹ̀ fẹ́ kéèyàn kọ́kọ́ fún mi ní hypertension. Voluntarily fúnra ara mi ni máa gbé list mi máa tó sọ bákejì ní ọjọ́ Monday. Ó ṣe voluntarily onígbà owó iléèwé onígbà owó oṣù ní wàá gbowó oṣù. Iṣẹ́ owó oṣù ẹ̀ náà ló ń ṣe. Ọlọ́run á fún wa ṣe. Àwọn ọ̀rọ̀ kan wà ìtàlẹ́yìn ti máa sọ àwọn ọ̀rọ̀ kan wà inú ilé ló dá kíyàn ti sọ. Mo fẹ́ jẹ́ kó mọ̀ọ́mọ̀ kó wá wo ilé mi ni mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé àtọ́ba tẹ́lẹ̀ ní mi kí n tó jọba àbọ̀rọ̀ tí mo sọ ti yẹ sórí mo fẹ́ kó wo gbogbo inú ilé yìí èmi ni Ọlọ́run jogún ẹ̀ fún sọ̀rọ̀ tí mo sọ ti yẹ náà ṣe tí Ọlọ́run bá jẹ́ kó jẹ́ mi ní òwò gbogbo inú ilé pátápátá báyìí ó máa yan kiri ni sórí DPO ní mí sórí yẹn sìn sórí àwọn ọmọ ọ̀tá torí yẹn wọ́n máa ń fi àyè tiwa sọ́tọ̀ ni are you getting my point ìyá kọ́kàn òde ní ẹ̀jẹ̀ wo tí èèyàn kan bá mọ ẹ lójú òun tó ń yẹn ti dáràn bó mọ ẹ lójú lásán báyìí ó dáràn kí mọ́tò bá ń lọ títì tó tẹrọ fọ̀ sí ẹ lára wà láì ó gbé sórí kò sẹ́ńtì mi lè ṣe torí tiẹ̀ o wo mo fẹ́ jẹ́ kó máa wá yínú ọlá kó máa wá fi ara yọ́lá kó wà òkè torí pé mo rẹ́dì láti ná last fún ẹ mo dẹ̀ máa tọ́jú ẹ to the core are you getting what I'm saying sórí wàwá bẹ̀ wàwá di ẹlẹ́wù wọ̀nyí mo máa tọ́jú ẹ owó wà ní ọwọ́ mi tí mo lè ná fún ẹ. Ẹ wò sá ẹ wo ọkọ mi nígbà tá a fẹ́ fẹ́ra wa kò sí ìlérí tọkọ mi ò ṣe fún mi tán kódà kó jẹ́ kó yé mi pé mi ò ní ṣiṣẹ́ kankan òun àdọ́gbọ́n àwọn àdọ́gbọ́n kí ló fẹ́ mi tán báyìí ìyá máa jẹ mí ẹ wo aṣọ tí mo wọ̀ yìí aṣọ wẹ́ẹ̀dì sísá ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó já sí wípé ìtẹ́lẹ̀ àpótí mi ni mo wọ̀ jáde àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ ó sìn ṣe mọ̀ pé Ọlọ́run náà kú ní sọ̀kalẹ̀ wá ràn yàn lọ́wọ́ èèyàn náà ló máa rán síyàn tó bá jẹ́ pé ìlà láàánú mi kò sí problem sá. sórí jí fẹ́ sọ kí nǹkan fún ẹ o mọ àwọn tó ń pè ní ẹlẹ́wù wọ̀nyí tó bá wo eléyìí wàá wo eléyìí wàá wo eléyìí wàá wo eléyìí ifá ti gbádùn ní fún ẹ ìwọ jẹ́ mi ní ìhòòhò tèmi ṣé tó bá jẹ́ mi ní ìhòòhò tèmi ìgbádùn bẹ̀rẹ̀ o ò ní problem kankan nínú láìfẹ́ àbúrò tí mo sọ ti yẹ ẹsìn ìwọ má wọrí ìwọ jẹ́ mi ní ìhòòhò mo promise ẹ mama take care ẹ. that's what I got o ní respect gan má wọ ló ti wọnú ọlá má wọrí. dákunjọ ọmọ obìnrin torí Ọlọ́run má bínú àná torí Ọlọ́run sórí mo fẹ́ wà Ọlọ́run ọba ń gbọ́ mo fẹ́ wà ìyàwó mi ló ṣalátakò mi sórí owó tó wà lọ́wọ́ mi ìyàwó mi mọ̀ ń pẹ́ torí mo fẹ́ fi sanwó iléèwé bùnmi ni mo ní mo fẹ́ wá fi ta wípé tí n bá fi owó ohun tí n bá fi ta o tówó yẹn bá pọ̀ sí o màá kàn san owó yẹn ní kìsì fún wọn ní o kí n má san kelekele o bí ìyàwó mi ṣe yarí nu ló ní rárá o òun ò ní gbà o àfi kí n lọ sanwó iléèwé o n bá fẹ́ dọ́gbọ́n sájáde bó ṣe rá mi gbá nìyẹn ó kó mi tán ní tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ fíó báyìí lẹ́sẹ̀ mímì lẹ̀ àfi wì lórí iṣẹ́ àkó ní òjẹ́ ń jáde mọ́ lánàá dákun bò wà nínú ìsìn. Àrẹ̀mú o mẹ́sìn
sórí pàtàkì mo gbé 44 single 5 tó mo rẹ́ sí ọkàn àjẹ́ pé 15 naira péré mo rẹ́ sí mo gbowó ọpẹ́. èló ló gbà. mo gba 12k. mo kú. káwa ní pé èmi náà wá torí 20,000 owó school fees o lèmi fẹ́ kó sí ká ní mo wá kó 20,000 sí owó gidi mà ní màmá jẹ. wo kí n má parọ́ fún ààrẹ mọ́ ó gbó táǹgbọ́ owó tabua owó jaburata owó pàǹpà owó tó kẹ́fìtì yé ká ní ọlọ́ba rẹ bíi 20,000 yẹn sí yé paripa o ti gbowó ọpẹ́ ládùúgbò ọkọ̀ máa yẹ fanda ni ògùn the best of the best ládùúgbò rẹ ọdún. ó dáa náà kí ni solution báyìí nìsín kí ló rò pé mo lè ṣe. tọ́wọ́n pé owó ti wà ń bẹ́ẹ̀ ìmí sì wà. ṣé ìmí wà lónìí. àdàrẹ́ ti wà. tíyun náà ó sì bọ́ sí. jẹ́ n sọ fún ẹ níbi táwa ti nọ́mbà wèrè gan fún yàn nọ́mbà kódà téèyàn bá sùn lójú oorun nọ́mbà máa ń wá kódà tó wá rí plate nọ́mbà bó jẹ́ ìwòpò lu aṣọ báyìí tó wá ti wò ń bẹ̀ yé pa égbè èrò wàá gbowó ọpẹ́. ṣé lóòótọ́. tí n bá kúrò kí àgbègbè sí. wo kó lè bá a mọ̀ nǹkan owó ńlẹ̀ fún yàwó mi owó ni ó ní lọ́wọ́ mi tí n bá kó ilé sí 20,000 ni tí n bá kó sí owó gidi ní mọ̀ gbà. owó ti dé. ṣé lóòótọ́ ni yọ wà. tí n bá kúrò kó kí àgbègbè mi sí. ó já lọ. a lè lọ nísìn. orin tó wá ti yá ó ti yá náà nù ó já lọ torí kọ́ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àná. já lọ rẹ sí ó jẹ́ gbèsè. ṣe ṣàgbàdo oúnjẹ. Oorun bíi báwo ìgbà wo la jẹun tó ń sìn Ọládélé mélòó mo fẹ́ sọ fún ẹ pé téèyàn bá ṣe jẹun tán ó máa ń ní sùúrù kí oúnjẹ yẹn kó digest ni at least minimum of 1 hour kó oúnjẹ ráyè digest dáadáa kó tó lóun máa sùn. alẹ́ yìí kàn rí bẹ́ẹ̀. àti pé o ò tí ì lè sùn báyìí o tó ra ní ọ̀rọ̀ láti sọ. tí o rẹ̀ nìkan. ọlọ́run ló mọ ọmọ tó fẹ́ lọ́mọ sọ lálẹ́ ìbá ìtọ́jú ọlọ́run. ọ̀rọ̀ tó pọ̀ la fẹ́ sọ. a ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ. kí la fẹ́ sọ. nípa ohun mẹ́ta tó wà wájú wa náà. my dear mo ti sọ fún ẹ wípé ẹni ọ̀rọ̀ táwa máa sọ kó jẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó wa ní ò ní tẹ̀sọ̀rọ̀ mi rárá. ìgbéyàwó kẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ o ládùúrú owó yẹn. owó tó yẹ kẹ ṣé bí 500,000 péré ni. ó ga ọ̀rọ̀ Ládélé ó yà mí lẹ́nu pé o lè máa sọ orú ọ̀rọ̀ báyìí 500,000 naira fún ìgbéyàwó owó yẹn ti pọ̀ jù o. John ọ̀rẹ́ mi ìgbéyàwó wọn àti àfẹ́sọ́nà ẹ̀ ó máa cost wọn ní 1.5 million naira èló ni ẹ̀ sọ́wọ́ títí 500,000 táwa béèrè táwa fẹ́ lò. ṣebí John àtàfẹ́sọ́nà ẹ̀ ló pé àwa yàtọ̀ sí wọn àwa ò gbúdọ̀ nánà apàbí tiwọn. Ọládélé a ní láti rántí ibi tá a ti ń bọ̀ a dẹ̀ ní láti mọ ibi tá à ń lọ ṣorí mọ̀ràn tí màá fún ẹ ni pé ilẹ̀ tó bá mi sọ̀rọ̀ ẹ̀ yẹn orí ẹ̀ gan-an ni ká lọ da owó yẹn sí ìyẹn ló ṣe pàtàkì ńsìn kò ń ṣe ọ̀rọ̀ gbéyàwó for now. nǹkan tí mo fẹ́ yẹn òun náà ló máa ṣe gbẹ̀yìn. wo ò ní choice nǹkan tí mo sọ yẹn gbogbo la máa ṣe. ṣé tẹ bá ṣe tán ẹ̀dẹ̀ lè bá wa ń bedroom. ṣá máa mú mi wálé ṣá bá mo ṣe fẹ́ sùn lálẹ́ ìbáyìí. tó máa sparkling tó yẹ pé tẹ́ bá ti wọlé báyìí tẹ́ bá ti wọlé báyìí wọ́n máa ní ta lè lè wúṣì bí na wẹ́ṣì fọkàn. àǹtí mi ẹ wo ókè ló ń bá yín sọ̀rọ̀ ẹ fi sítórì ilẹ̀. mi kọ́ tó wá ṣe ni pé ṣe rújú àwọn aṣọ yẹn táwọn
owó ni o. owó tó wà lọ́wọ́ mi bí báyìí bí 35,000 list tó dẹ̀ ga gan ni mo fẹ́ tó jẹ́ wípé tí n bá wọn bá wọn pé Agnes wọ̀lú gbogbo àwọn ìlú yẹn báyìí kọ́ máa wò báyìí kọ́ máa ṣẹ́jú báyìí kébì náà máa ṣe báyìí kí n máa rìn báyìí kí n máa yan báyìí. kí lẹ pè é sìn. àǹtí mi báwo lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí àtijọ́ sọ̀rọ̀ ń sìn ẹ láwọn aṣọ tó ń sparkle so tó ń bling bling ko ẹ 235,000 kí wọ́n ti 35,000 wọ́n do for this matter. 5. mo wá jẹ́ no lele 55 60 70 89 50. èló lẹ fẹ́ gbélé. 5 naira. irọ́ o 5 naira kọ́ 10,000. 10,000. àwọn àjẹbù wọn ti dáràn àti jẹlé agbájẹrun bí iye èèyàn wo bí wàá ṣe báyìí dúró bá mi ṣe báyìí ni o márààrún kọrẹ 500 naira sí kò pàmò ẹ o ti yí o so wọ́n rí 5,000 òkú tó kún kó wá rẹ tú sùọ 50 55 rẹ sí ló bá dáràn. ṣé dáadáa má sì ṣe o. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdí lé o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdí lé o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀. túnjẹ́ òṣèré kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín títọ́ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdátọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọ̀ tún wọ̀.